أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم adúgbò fún Ọlọ́run àwọn àtọ̀rọ̀ gẹ́gẹ́ fún gba ó ṣe Ọlọ́run tán sípẹ́ Ọlọ́run bá mójú kó láì fún wọn bá ṣàforíjì fún gbogbo ẹni ẹ̀dá ń bẹ lé ayé lọ́ba àfisọ́ sọ wọn lábẹ́ kàánà kúnà ẹni ọkọ̀ òfìsọ́ ẹ̀ sọ gbọ́dọ̀ àpọ̀ kọ́ láàrin sí ọ̀rọ̀ nínú ayé ni ẹ̀dá ń bẹ lé ilé ayé tó hàn tó sì fojú hàn tí ò sínú pé à ń jiyàn yàrá ń jata rẹ̀ òun náà bàbá ta fẹ́ sọ̀rọ̀ lélẹ́yìí àfàgbà ńìlọrin lónìí bàbá Onitada wà ní àdẹ́mọ̀ lọ́wọ́ yàtọ̀ àtẹ̀yàn fẹ́ àtẹ̀yàn kọ̀ bàbá ni bàbá wà lè wo iye ọdún bàbá tabasẹ̀ ní ká sọ èèyàn mélòó gan ló fẹ́ sọ iye ọdún bàbá mi pé àbá dé iye ọdún báyìí bàbá yẹn gan ló lè fẹ́ nu ara wọn sọ tó lágbà wọn ti bí àwà àbá mú bàbá pé bàbá dàgbà ni bá a ṣe bá bàbá wa Sheikh Kamaluddin Al-Hadawi lágbà la bá bàbá Onitada wà náà ní lágbà bàbá Onitada wà ẹni àpọ́nlé ni wọ́n ẹni yìí ni wọ́n bọ́lá ṣe á ṣe wọ́n lẹ́ni àpọ́nlé yìí náà wọn ò wá rí àwọn fún àgbà fún bàbá wa Sheikh Kamaluddin Al-Hadawi wọn bá kó bá wa ṣàlékún kẹ́gẹ́ fún bàbá wa Sheikh Kamaluddin Al-Hadawi nílọrin lónìí àfọ́ àgbà nílọrin lónìí bàbá Onitada wà kọ́dà bàbá wa ọba ìlú Ìlọrin gan-an àánà mọ̀ sí gbé bàbá Onitada làfọ́ àgbà ńlọrin lónìí chief mọ́ọ̀mù nílọrin lónìí lágbà lọrin wọ́n mọ̀ sí pé bàbá Onitada wà àfọ́ àgbà ni mọ́làmí ṣéríkì mọ́làmí bàbá wa àlẹ́ àgàn àwọn ẹgbẹ́ ò lè sọ pé bàbá Onitada yìí ṣe àfọ́ àgbà nílọrin lónìí bàbá Onitada wà làlùfáà wa kí wọ́n sọ pé làlùfáà mi máa ń làlùfáà mi ayé pé ìmọ̀ tí ń rí nu àmọ́ làlùfáà wa tí mo fi sọ pé làlùfáà mi n tó so mọ́ mi pọ̀ bàbá Onitada tá à ń sọ yìí àwọn ọkọ bàbá tó bí mi ń kéwú Alhaji wa Suleimana ọba alásà àwọn làfà bàbá mi kò tún wá pin síbẹ̀ àfọ àtọkọ mi ní kéwú Sheikh Abdul Fatai ṣe bó ti máa níyàns bàbá Onitada yìí ni wọ́n kọ́ wọn ní kéwú kò tún wá pin síbẹ̀ èmi gẹ́gẹ́ fún aláya mi gbàtà parí Kùránì tán ta tún wá kí àwọn tí wà kéékèèké tá a máa ń ké wájú àwọn afọ àwa bàbá mi ó tún àmú lọ sọ́dọ̀ àbúrò dáadáa pé ẹ dákun bẹ́ẹ̀ ṣe kọ́ àfa rẹ̀ tó yanjú bẹ́ẹ̀ ṣe kọ́ mi náà tí mo yanjú ẹ bá mi kọ́ mọ̀ yìí náà tí mo fi kọ́ àbúrò dáadáa là àfa wa nù. àfa Abdulaziz Isatullah tọ́jú àbúrò mi bàbá Onitada tún wá kọ́hún náà ṣẹgbẹ́ àwọn là àfa wa bàbá Onitada wà làlùfáà wa ẹjá ṣètò tó fàlùfáà wa ẹwà wa tí wọ́n kọ́ ní kéwú ẹjá ṣètò tó fàlùfáà bàbá Onitada wà láfa bàbá tó bí mi lọ́mọ ẹjá ṣètò tó fàlùfáà wa ẹwà wa tí wọ́n kọ́ ní kéwú ẹjá ṣètò tó fàlùfáà bàbá Onitada wà láfàáfà tọkọ mi ní kéwù ẹja ṣètò tó fàlùfáà wa Sheikh Abdul Fatai ṣe bó ti mọ níyàsí ẹja ṣètò tó fàlùfáà bàbá Onitada tún láfà èmi Kabirllahi ẹja ṣètò tó fàlùfáà wa ẹwà wa tí wọ́n kọ́ ní kéwù tó fàlùfáà bàbá Onitada tún láfà àbúrò mi ẹja ṣètò tó fàlùfáà wa Sheikh Isatulahi ẹja ṣètò tó fàlùfáà wa mo wá ní kó dùn kó pọ̀ kó pẹ́ o Olúwa wa ń bẹ̀ ọ́ kó dùn kó pọ̀ kó pẹ́ à ń bẹ̀ Olúwa fún bàbá wa Onitada wa àfàgbà ní Iluilorin kó dùn kó pọ̀ kó pẹ́ Olúwa wa ń bẹ̀. bàbá Onitada tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó dùn kó pọ̀ kó pẹ́ à ń bẹ̀ Olúwa fún bàbá wa Onitada wa àfàgbà ní Iluilorin. bàbá Onitada ló fi mọ̀ wá pé al-ilm faridun ala kulli muslimin wàlìmùsùlùmáàtì fi dínil Islam. bàbá tó láyé dé tọ́ ọba ní mímọ́ agbẹ́lẹ́dẹ̀ fún
wọ́n á ní ẹlẹ́dẹ̀ ni èèyàn lè jẹ́ tọ́lọ́ ti jẹ́ káyà pé ẹran ẹlẹ́dẹ̀ òun ṣe léwọ̀ fún wa láì ṣe pé ọ̀fẹ́ kú tí kú bá débọ̀ tọ̀ bá rí tó jẹ mọ́ tọ́lọ́run kàn ní débẹ̀ tó bá yìí ti rẹ̀ tán má débẹ̀ mọ́. alẹ́ ń lo mu faridun alákùnlé mùsùlùmí bọ́tọ́ láti ká wé kéèyàn wá mímọ̀ ntọ́ pọn dandan ni ntọ́ pọn dandan ni kéèyàn wá mímọ̀ nídìí eléyìí gẹ́gẹ́ bá ìmọ̀kéwù nìkan lọ́pọ̀ ara tọ́ ọ bá nímọ̀ nǹkan míì náà wọ́n fi wú ọ lójú gbogbo ìmọ̀ ọ wà tójú bọ̀ díntà ní Muhammad sallallahu tó bá ní ká wá mímọ̀ wọ́n láwọn káàná dì sí wọ́n àwọn ẹgbẹ́ ìlú China bá ní ìmọ̀ náà wà ẹ wá lọ. òun tàdá nígbà tó yẹ kó wọn ò dọ́wọ́ wúrí wọ́n ṣe ń ṣe tọ́lọ́ wọ́n ṣe tà ní Muhammad wọ́n fi wá ní àlẹ́hìlì mọ́ faridun ẹ̀yin ọmọ kéwù mi ọ̀rọ̀ yẹn ni máa jẹ́ alákùnlé mùsùlùmí fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí lọ́kùnrin wal muslimat àgbègbè tí ń jẹ́ mùsùlùmí lóbìnrin fi dinil Islam nínú ẹ̀sìn Islam tó gbé bẹ́yàn ọba nímọ̀ èyí ó sì àṣìṣe fi ní ìmọ̀lọ́ládì ní ọgbọ́n ògbè ìmọ̀lọ́ládì ní bàbá òun dára tó wá ní lára tí wọ́n fi kọ́ wa ní bàbá ò sí kéwú gbè yìí bàbá máa ń tún kéwú ṣe lágbàdá àti lọ́ọ̀lẹ́ kéwú lọ́dọ̀ bàbá èèwò tíra àwa lámọ̀ wá pé ń ta bá fẹ́ ké fún bàbá tó wá sọ pé tá a bá wá níbi tí àyìn bá wà tá a fi hẹ́ òsì àbọ̀ wà ní wọ́n ní Abdulkabir wú bẹ̀ ń dáadáa sí ẹ ò ní àbá yẹn tó yín tó bá pè fún wa là ó tù tá a bá sì tu òun lọ́wọ́ sọ pé a tú fún ẹ tí ó sì rí bẹ́ẹ̀ bàbá ò sí kéwú gbèrè àwa máa ń tún kéwú ṣe ni bàbá ò sì sàwọn àfáà àwọn tí máa mú ti iwájú mọ́ tẹ̀yìn tí máa mú tẹ̀yìn mọ́ ti iwájú gbogbo tó wà lẹ́yìn ṣe gbogbo tó wà lára ṣéwù Kamaluddin lọ́wọ́ lẹ́yìn bàbá wọn tàdá gbogbo tó wà lára ṣéwù Kamaluddin lọ́wọ́ lára bàbá wọn tàdá kò sí ń tá bá kò sí ń tá wá lọ sọ́dọ̀ ṣéwù Kamaluddin tá bá lára bàbá wọn tàdá bí bàbá ṣéwù Kamaluddin mo ṣe sí kéwù pè ní bàbá wọn tàdá náà sí kéwù pè bàbá wọn tàdá tó wá láyọ̀ ọkàn alájọ alábíkà bẹ́ẹ̀ ṣe kọrin fún bàbá wọn tàdá bẹ́ẹ̀ ṣe kọrin fún ṣéwù Kamaluddin bàbá náà tó bẹ́ẹ̀ wọ́n sì tọ́ sí bẹ́ẹ̀ bá sì kílẹ̀ sí lé bàbá òun tàdá bàbá tó bẹ̀ nílọrin àfàgbà ńlọrin lónìí bàbá òun tàdá ni kò sí nílọrin lónìí nínú tọ́lọ́ ọba sì ń wò mọ́ lọrin la bàbá òun tàdá yẹ́bẹ̀ kan bẹ̀ alájà wa Aminatu Àjàwó bẹ́ẹ̀ náà bá gbé kílẹ̀ sí yára lélẹ́yìn bàbá òun tàdá wa bàbá tó bẹ̀ wọ́n sì ka wọ́n sì sò ó àlùbáríkà tó mú fún yín lórí àwọn tẹ́ ń kì yẹn tí ò tó bàbá yóò tún mú jù bẹ́ẹ̀ lọ láfi ní bàbá òun tàdá wa làlùfáà wa ẹja ṣètò tó fàlùfáà wa kó dùn kó pọ̀ kó pẹ́ à ń bẹ̀ Olúwa fún bàbá wa Onitada wa àfàgbà ní ìlú Ìlọrin láì gbà tí àbáwọ́tà dáa ti wá wà yìí tọ́lọ́ sì ń wọlá mọ́lọrin àṣẹ tí wàá gbọ́ pé aláàjì wa Sọ́líù Mustapha Turaki Ìlọrin lónìí tuntun wa jẹ́ senate fún Kwara Central ìpẹ́ lọ kí bàbá sí lórí tẹ́sí lọ lọ́dọ̀ àwọn kan tí ò tó bàbá tẹ́sí lọ lọ́dọ̀ àwọn kan tí ò tó àwa ọmọ tá àjọ ọmọ kéwù bàbá tẹ́ ń fún wọn millions kódà wọ́n yà tún gbà kan nígbà tí kò dé tọ́tọ́ lè fún tẹ́ǹtì tó gbé yẹn 1,000 láwọn tá a sọ fún pé jòkó mẹ́rin tó sì jòkó mẹ́rin pẹ̀lú àṣì Ọlọ́run tí ń bẹ lẹ́nu tiwa tí ẹ̀ bá fi sí wa lẹ́nu pẹ̀lú ìsìnkú azami tí ẹ bá fi mọ̀ wá àpẹtẹ bá ti ń jẹ Ọlọ́run sì máa jẹ́ àwọn tí ò ní lọ́wọ́ ẹ̀ lọ ń bá wọn jà wọ́n ni alájí wa Sọ́líù Mustapha Turaki Ìlọrin amọ̀pẹ́ ẹni tí máa ń ná ní ẹ jẹ́ kí nínú yín kọ́ dọ̀dọ̀ bàbá àti ìgbọ́pẹ́ wá dọ̀ bàbá rí bẹ́ẹ̀ ni alájí wa Dr. Bukola Saraki olóyè former Senate President of Nigeria nínú àwọn tọ́lọ́ bá ń wò máa lọrin ńlá lónìí bàbá ń dàda jẹ́ kan mẹ́ tí dọ́dọ̀ bàbá yìí kẹ́ lọ sálámà sí bàbá kẹ́ lọ ṣe síárà sí bàbá kẹ́ lọ visit táwọn ilé ìbò ń sọ tí visit bàbá yìí bẹ́ẹ̀ bá visit wọn àgbọ̀ kódà gómìnà wa tọ́jẹ́ Kwara State Alhaji Abdulrasaq Abdulrahman kílódé sálà ìgbọ́kọ̀ bàbá ń bẹ ni bàbá ń bẹ Ọlọ́run ṣàánú bàbá púpọ̀ kàmpé bàbá fún yín yìí pa kàmpé bàbá fún yín bàbá tó bẹ̀ wọ́n ju bẹ̀. láfi ní bàbá Onitada wa làlùfáà wa ẹja ṣètò àfàgbà ń lọ ilé ìrọ̀bọ̀n dáadáa ẹni tó bá ní kò rí bẹ̀ kọjá de káwọn aṣọ fọlọ́run pé Ọlọ́run gbé pamọ́ tí ó sì gbé pamọ́ ẹni tó bá ní kò tó bẹ̀ wípé bàbá ò tó bẹ̀ bàbá ọ̀ka kó wá sọ fún wa. tán bàbá ọba ìlú Ìlọrin àmọ́ pé lẹ́tọ̀ ní ṣéwù
wallahu yasimuka minan nas ọlọ́run tó gbé yín sípò náà kò ní gbé yín kò ń bẹ̀ ìdí náà tá a fi ṣe fúgàmù kan pé ìjẹ́ mufti lọ́run ló sọ tọ́ sí mufti àbí ọ̀tọ́ sí mufti àyàn mọ̀ pé báyà ń bínú ẹ̀ ní àbínú ẹ̀ àwọn tọ́ sípò yìí bẹ́ẹ̀ ńlẹ̀ kó tó ti gbá ẹgbẹ́ fún àmọ́ tọ̀ gbàtọ́ wọn ti ní yóò ṣe wánu bá wàhálà àmọ́ àwọn kọ́mítì tẹ èèyàn síbẹ̀ yẹn àwọn alábòsí tí wọn ò gbá ìcháàsì yẹn dáadáa àbó ń tà dáwà àbá ń bẹ́ ńlẹ̀ àmọ́ pé àwọn òye mi náà tó ń bẹ tọ́tọ́ sí bàbá ẹ bá wí bàbá ńlá wà ní ẹ bá wí o bàbá ń tà dáa tọ́ síbẹ̀ bàbá mẹ́sẹ̀gì yọ dọ́dọ̀ yín bàbá wọn ń tà dáa wọ́n tọ́ sí mufti àmọ́ gbà tó wọn ti á ní ká gbé fún ẹni tẹ́ gbé fún yẹn bá fún bàbá lóye mi kẹ́ bá wí bàbá ńlá wà ní ẹ̀ nínú tí ọlọ́run wò mọ́ lọ ilé alórin tẹ́ fi ń jọba lérí àwọn tó dáná jẹ́ kẹ́mẹ́ ẹ bá fún bàbá àwọn lóye tọ́tọ́ a mọ̀ pé ẹ̀yin sálábò sí àwọn kọ́mítì yẹn àwọn ní àwọn lè tó ohun òkun tó àmọ́ àti gbà káwọn bọ́lọ̀ sí ni yóò ṣe rí nu bàbá ọba à ń lọ yín lérí ẹ̀ oyè tó yọ bàbá ń tà dáwà nílọrin ní pópó gíwá ní mọ́sálásí gogoro tí ilé wọn súnmọ́ abẹ́ mi bàbá ń tà dáwà ilé ń tà dáwà ò pé méjì nílọrin bẹ́ẹ̀ ni ìmí tó bá ilé ń tà dáwà tó bá tún jẹ́ ọ̀yà kòmbi tí mọ́sálásí gogoro òun ni ọ̀yà kòmbi ẹ̀ nídìí eléyìí bàbá ọba arọ̀ yín ẹ dákun oyè tó tọ́ sí bàbá ẹ bá a fún wọn Dr. Bukola Saraki olóòye ẹ dákun ẹ bá a gbìyànjú kẹ́ sálámà sí bàbá Alhaji wa Soliu Mustapha Turaki Ìlọrin tọ́tún wá jẹ́ Kwara Central Senate Kwara Central ti Simba yìí ẹ̀yin náà ẹ bá a fi ṣe àbá àmọ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ àmọ́ pé kò sí nìkan tẹ́ sálámà sí tí bẹ́ẹ̀ sì sọ̀mùsọ̀mù bàbá gọ́vnà Abdulrasaq Abdulrahman ẹ̀yin náà sálámà sí bàbá bẹ́ẹ̀ ni nígbà tí Ọlọ́run ní kí o gbẹ mọ́ tò yìí inú àlùbáríkà bàbá náà wà ń bẹ̀ àlùbáríkà bàbá wà ń bẹ̀ kọ́ bá dúró ti bàbá ju bí bàbá ti lérò lọ kọ́ mọ́ fi hàn kan sàláfíà bàbá kọ́ ọ láì ní síwẹ̀ kọ́ ọ láì jẹ́ kan oṣù ẹ̀ kọ́ ọ láàánú ẹ̀ nídìí ọmọ bàbá làwa jẹ́ ọmọ kéwu wọn ni wọ́n ọmọ kéwu bàbá ni wá bàbá lọ́kọ́ bàbá tó bí mi ní kéwu àfọ́ àtọ́kọ́ mi ń kéwu àbó ń tàdá lọ́kọ́ wọn ń kéwu èmi tẹ́ ń wo iná àbó ń tàdá ló tún wá kó èmi náà àbúrò mi Isatullah Alazawi àbó ń tàdá ló tún wá kọ́ òun náà àlùbáríkà bàbá kọ́nà ọba kọ́ mọ́ fi dùn àwọn náà kọ́ ọ láì ní síwẹ̀ kọ́ ọ láì jẹ́ kọ́ mọ́ jẹ́ kí ló tàdá wà nílọrin ní mọ́sálásí gogo lábẹ́ mi pópó gíwá street ọlọ́ba kọ́ mọ́ jẹ́ kọ́ dáwóró gbogbo ata sámi fún bàbá kọ́nà ọba kọ́ gbajúwa náà bẹ́ẹ̀ kọ́ ọ láì ní síwẹ̀ ọlọ́run kọ́ ọ láì jẹ́ kọ́ oṣù kọ́ ọ láì hàmì náà ẹnu ìta wí náà ní ara àmì tó fẹ́ máa wú mọ níwọ̀n kọ́ mọ́ àbẹ́ títí wú mọ níwọ̀n àwọn ò ní sọ yorùbá wọn lọ bàbá ń tà dáwà àfàgbà nílọrin lónìí bàbá ń tà dáwà awi àṣetò wì náà awi àṣetò wì náà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọlọ́ba àṣàlékún àforíjì ẹ̀ fún gbogbo àwọn ẹ̀tàn bẹ̀rẹ̀ ọlọ́ba àfisọ́ ẹ̀ sọ wọlé abẹ́ kàwọn náà kúnlẹ̀ àwọn ẹ̀kọ́ àfisọ́ ẹ̀ sọ gbọ́dọ̀ àbọ̀.